Babe. Wait and see. Ṣé ìdúró ọkọ mi wà nílé ni ò jẹ́ kí n pariwo? Màá ti pariwo lé ẹ lórí bí wèrè. Ìwọ àtàwọn ta ni kí ló fẹ́? Díẹ̀ Kọ́lá, mo fẹ́ kó mọ̀ wípé ìbùṣú ṣe jẹ fágbẹ̀. Àwọn àgbẹ̀ ò ní fọwọ́ kàn kó lè rí nǹkan ìgbìlẹ̀ mi. Tó bá sọ pé wọ́n fi ìjàpá jẹ olórí àwọn ẹranko, kì í ṣe toró lágbára o. Yáà, toró ní ọgbọ́n, ètekéte. Ẹ̀yin lẹ wà lókè o, ilẹ̀ lèmi wà o. Ẹni tó bá dẹ̀ wálẹ̀ kì í ṣubú o, ẹni tó wà lókè ló máa ṣubú o. Ẹ máa expect AIT, Way Power, ATV8, wọ́n á mọ nǹkan tá sí tí lè fi jóná. Ṣé wọ́n ti gbàgbé wípé nǹkan téèyàn bá ti tà kì í ṣe tẹ́ni mọ́? Ó dé pa mí lọ́kọ̀ ní kill my husband. Ó sọ mí dòkú ọ̀gbọ̀n gangan. Ó sọ ọmọ mi di aláìní bàbá. Ó ṣe bí ọ̀jà tí òun tó lóko tí ọ̀yà ẹ bá jẹ ohun ọ̀gbìn olóko tán, àwọn tó fẹ́ kí lè ṣe. Bí o pé tó ráwọn jà lágbára nínú kọ́ńtírì wa yìí náà, tó bá jẹ́ pé mo tó ti ń gbàjà wá gbà. Ẹ̀yin tó bá fẹ́ pẹ̀gàn àjànàkú, mo máa lóun ní nǹkan fèrè. Ṣé mi nìkan ni mò ń wá ọmọ ni? Ṣé bèmi àti ẹni? I have a confession.